ìwòyí ẹ̀yin èèyàn wa èyí ni ìròyìn Yorùbá láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti YNN Ṣẹ́gun Prime lóníròyìn yín. Ṣáájú ẹ̀já lọ sórílẹ̀-èdè Nàìjíríà ibi tá ti ń gbọ́ báyìí wípé ooru ìlú ọ̀hún ó fẹ́ lè pààyàn. Wọ́n ní pàápàá jùlọ láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Kánò, mo gbọ́ pé ooru bẹ̀yẹn tó wà gbẹjẹgbẹ. Wọ́n ní kódà ẹni bá fẹ́ tẹ̀bà kó gbómi síta láàrin ìṣẹ́jú márùn-ún omi òun á máa sọkútú ó ti ṣetán láti tẹ̀bà nìyẹn. A tún ń gbọ́ báyìí náà wípé ní orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò sépo ọ̀wọ́n gógó epo rọ̀bì ó ti wá fa yọpọn yọrin ó ti fa rúkọ ìrúdò ní orílẹ̀-èdè ọ̀hún o. Àwọn èèyàn ìṣe náà tò káàkiri láti rí epo ọ̀hún gan wọ́n ríra. Bẹ́ẹ̀ sì rèé olórí orílẹ̀-èdè ọ̀hún ọ̀gágun Muhammadu Buhari wọ́n ní tó bá bá bàbá sọ̀rọ̀ bàbá máa sọ wípé if corruption is very wicked, if Nigeria does not kill corruption is killing Nigeria. Wọ́n ní corruption ni bàbá ń pariwo káàkiri. Wọ́n ní ẹ jọ̀wọ́ bàbá àtìgbà tẹ́ ti ń gbógun lé corruption yìí owó búrẹ́dì ti lọ sókè o, owó àsálà gan ti lọ sókè, àsìkò àgbálùmọ́ la wà yìí a gbọ́ wípé owó àgbálùmọ́ ó ti lọ sókè. Wọ́n ní bàbá ẹ ṣàánú wa ẹ fi corruption yìí lẹ̀, ẹ dákun ẹ mójútó ìyà tó ń jẹ àwọn mẹ̀kúnnù. Bó bá sì jẹ́ pé corruption náà ló fa ìyà tó ń jẹ àwọn mẹ̀kúnnù ni ẹ dákun ẹ tètè bá wa wá ọ̀kan ṣe sí gbogbo nǹkan ti gbówó lórí o. Àwọn àrísítò gan wọ́n sọ pé àwọn ò ṣọmọ mọ́ látàrí wípé kò sówó nígboro. Ẹ jọ̀wọ́ ẹ ṣàánú wa ẹ tètè bá wa wá ọ̀kan ṣe sí. Ní orílẹ̀-èdè Nàìjíríà yìí bákan náà nínú gbogbo ọ̀wọ́n gógó epo rọ̀bì láti ń gbọ́ wípé àwọn ọmọ ọ̀yá méjì àwọn ìbejì méjì tí a mọ̀ sí P-square Pétérù àti Paul tí a mọ̀ sí Peter and Paul wọ́n ní àwọn méjèèjì ìṣe ló ń bára wọn jà o. Wọ́n láwọn ò bára wọn ṣe mọ́, wọ́n láwọn ò fẹ́ ṣe pín méjì mọ́, wọ́n láwọn fẹ́ máa wà wọ́n fẹ́ dá wà lọ́kọ̀ọ̀kan. Eléyìí fa yánpọn yánrin káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà o. Àwọn sì ṣe ìwádìí pé kí ló fà á ní pàtó tí àwọn ọmọ ọ̀yá méjì tí wọ́n ṣe fẹ́ túká. A gbọ́ wípé ọjọ́ kan ni Paul ó ṣeré lọ Ghana ló bá jẹ ìrẹsì Ghana ló bá sọ fún Pétérù wípé ìrẹsì Ghana ó dájú ti Nàìjíríà lọ. Ní kété tí Pétérù gbọ́ yìí ló ní láyéláyé òun ò lè bẹ́ni tó jẹ ìrẹsì Ghana òun ò lè bá ṣe mọ́. Ọpẹ́lọpẹ́ àwọn olólùfẹ́ wọn tòótọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí í sunkún badé, wọ́n sunkún sí garawa káàkiri, wọ́n bẹ̀ wọ́n pé ẹ jọ̀ọ́ ẹ má túká ẹ dúró papọ̀. Ẹ wò ó ìkọ́nú àwọn olólùfẹ́ wọn ẹ jẹ́ á wo bí arábìnrin yìí bó ṣe sunkún. Kí ló máa ṣe yín náà yìí wáyé sí nítorí jollof rice lọ́sọ̀ sọ pé P-square àká ṣe mọ́ ṣé ìjọba rí dàrú àbí wẹ́rẹ́ ṣe wẹ́rẹ́ yín ni kí ló ṣe yìí ẹ̀yin P-square mo bẹ̀ yín nínú mo ní ẹjọ́ nítorí jollof Ghana lè ṣe wá ń jà báyìí jollof Ghana ẹjọ́ kí ló ṣe yín ṣe fẹ́ sọ pé yẹ̀yọ́ kan ẹ̀ kì í ṣe méjì kí ló ṣẹlẹ̀ sí yẹ̀yọ́ kan ẹ̀ kì í ṣe méjì ẹjọ́ mo fọlọ́ bẹ̀ yín ẹjọ́ P-square jollof Ghana yẹ ẹjọ́ ẹ má ṣe báyìí ẹjọ́ ẹ má jẹ́ jollof Ghana mọ́. Ẹ wá bínú ẹ kú arábìnrin rẹ o ó pa èmi gan lẹ́kún. Paul àti Peter ẹyẹ dúdú méjì tó jókòó sórí ògiri, two black men sitting on the wall, wọ́n lé Peter wọ́n lé Paul. Ẹ má bínú pẹ̀lú náà ní kí n bá wọn sunkún ni kí n dá ẹkún fún wọn. Àwọn agogo ló ń pè ní ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kún. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lẹ́yìn tí arábìnrin yìí sunkún yìí a gbọ́ pé àwọn pín méjì wọ́n ti padà ó nǹkan tó ti wá di ìgbà ọ̀tún tó ti dé nìyẹn. A máa gbọ́ orin tuntun lẹ́nu àwọn P-square. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìyẹn náà ó ti lọ bẹ́ẹ̀ àní rírú ẹ̀ mọ́. Ẹ ṣé gan.
ẹ jẹ́ sáré fi ẹsẹ̀ kan dé orílẹ̀-èdè Amẹ́ríkà o ká lọ wo bó ṣe ń lọ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn tó ń sáré tó fẹ́ díje láti lọ fún ipò ààrẹ orílẹ̀-èdè ọ̀hún wọ́n ti di 5, 3 láti ẹgbẹ́ ẹlẹ́rìn tí a mọ̀ sí Republican, 2 sì ní láti ẹgbẹ́ ẹlẹ́ṣin tí a mọ̀ sí Democrat. Nínú ẹgbẹ́ ẹlẹ́ṣin a rí ọ̀gbẹ́ni Bernie Sanders tí a mọ̀ sí Bernie Sanders, òun àti Hillary Clinton tí a mọ̀ sí Hillary Clinton. Àwọn méjèèjì ló figagbága lọ́wọ́lọ́wọ́ léyìí tá a dẹ̀ ń wò wípé bó ṣe ń lọ yìí Hillary Clinton òun yóò gbégbá orókè nínú ẹgbẹ́ ọ̀hún. Ẹgbẹ́ kejì ẹ̀wẹ̀ ní ẹgbẹ́ ẹlẹ́rìn lọ́wọ́lọ́wọ́ ọ̀gbẹ́ni ẹlòdòròfọ́ tí ẹ mọ̀ bí ẹni mowó Donald Trump òun ló sì gbégbá orókè o, ṣùgbọ́n ọ̀gbẹ́ni Adétẹ̀dó Mr. Tẹ̀sójú ẹ̀ Cruz òun náà ti ń ṣe kí ni ó ti ń sapá ó ti ń yọ̀bọ̀ ó ti ń sapá ó ti fẹ́ bá ọ̀gbẹ́ni Donald, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ Donald ló sì gbégbé orókè. Nǹkan tí wọ́n á di kí ni ó ti wá fẹ́ máa di iṣu atayanyan gbogbo ẹ̀ ti ń sọkútù wọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ẹgbẹ́ ẹlẹ́rìn ọ̀hún. Ká máa wo ibi tí ó yọrí sí, a máa bá yín mú gbogbo bó ṣe ń lọ, a máa mú wá sétí ìgbọ́ yín. Ìròyìn wọn ò lè jù báyìí lọ lọ́jọ́ tòní. Ẹ má bínú wípé ó ṣe díẹ̀ tẹ̀tẹ̀ rí mi o, iṣẹ́ ajé yìí náà ni òun ló sọ ọmọ nù bí òkú. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, a ó tún máa mú ròyìn wá sí etí ìgbọ́ yín. Èmi ọmọ yín náà ni Ṣẹ́gun Prime, màá máa rí yín, ó dìgbà.